àti agbára gbogbo ìdílé Jésù àgbéyìn bàbá gba ọpẹ́ ẹ Ọlọ́run Ísírẹ́lì gba ẹ̀yìn wa bá ṣe lọ Ọlọ́run máa bá wa lọ ojú tó máa wò yín ìrà yín kó tẹ̀ yín lọ́wọ́ ẹ ní testimony lọ́sẹ̀ yìí Jésù alágbàwí. Ìyá wa gbogbo wa la mọ̀ pé Bella ṣe ìgbéyàwó láìpẹ́ yìí àmọ́ àwọn kan tí ń jáde sọ̀rọ̀ pé kò ń ṣègbéyàwó ló kàn gẹ́gẹ́ bí ọmọlógo tó jẹ́ kó ní sùúrù àwọn kan tún ní kó tún máa ṣọ́ àmọ́ gẹ́gẹ́ bí wòlíì tó ní ìpè àwọn àárín ẹ bá wa sọ̀rọ̀ sí. Olóòtú yóò dára fún wa. Àmín Jésù. Ṣé rí tá bá fojú wò Bella ní ògo lọ́mọ yẹn. Ókè ó ti kọ́lé ó ní mọ́tò ó ṣe fún ìyá ó ṣe fún bàbá kí ló wà kúkú. Kò sí nǹkan tó kúkú náà nìyẹn. Mo tó yẹ ká gbà ní ó ti ní. Ó ti ní kò sí nǹkan tó kúkú nìyẹn ṣùgbọ́n gbogbo ẹ̀ tún wá kù sọ́wọ́ òbí tí ó bí Bella. Because téèyàn bá ní ológo nínú ìdílé èèkọ̀ọ̀kan ni o bẹ́ẹ̀ni kan sọ pé èèkọ̀ọ̀kan yóò ti gbòǹgbò ìdílé Jésè jáde wá gẹ́gẹ́ bí ọmọ yẹn èèkọ̀ọ̀kan ni Bella jẹ́ láàrin ẹbí ẹ̀ ó wá yẹ kí ìyá ẹ̀ káwọn náà wọn kàn fún ọ̀já gẹ́gẹ́ bí abiyamọ pé ọmọ yìí ògo lọmọ yìí kò lè gbúdọ̀ wọ̀kùn lójijì. Mo ti ẹ̀ gbọ́ tí àwọn kan sọ wípé wọ́n fẹ́ máa sọ ìran òdì lórí ọmọ yẹn bí mo ṣe gbọ́ nǹkan yẹn níjì ìdínà ìjẹsà àbí ìjẹrin bí mo ṣe ń wò ó bẹ́ẹ̀ ni mò ń rí ìgbìkọ̀ pé lórúkọ Olúwa má jẹ̀mú ìṣelòdì lórí ọmọ yẹn èmi bá rè dànù gẹ́gẹ́ bí abiyamọ mo bá rè dànù bí mo ṣe ń gbọ́ náà ni mò ń kọ̀ndẹ́mù ẹ̀ pé kò ní ṣẹ gbogbo ìran òdì tó lè sọ lórí ọmọ yẹn àwọn abiyamọ ayé abiyamọ ọ̀run wọn ò ní jí orí bẹ́ẹ̀. Àmín Jésù. Torí kò sí ètò ilé ìgbàdúrà pé kólógo òdìlé wọn wọ mi lójijì so iṣẹ́ kù sọ́wọ́ òbí ẹ̀ iṣẹ́ kù sọ́wọ́ òbí ẹ̀ Ọlọ́run fi ọmọ yẹn ó kàn fi ṣàánú ìdílé wọn ni ó wá kù sọ́wọ́ àwọn tó bí bó ṣe máa fún ọ̀já mọ tí àwọn ìkókó ayé òfin ní jàgbà lọ́wọ́ wọn. Fún ọ̀já mọ iṣẹ́ kù sí ọwọ́ òbí ẹ̀ àwọn kan wo làwọn òbí ẹ̀gbọ́n lè máa ṣe lápò tó dé. Àgbàlagbà làwọn òbí ẹ̀ wọ́n máa jáde sọ̀rọ̀ ẹ̀ ni ipá yóò gbúdọ̀ kọ́mọ yìí ikú ò gbúdọ̀ pa kò gbúdọ̀ jábọ́ ògo ò gbúdọ̀ sọnù mọ́ lára gẹ́gẹ́ bí abiyamọ ó ní oríṣiríṣi ọ̀nà tí abiyamọ lè gbà fún ọ̀já ti ọmọ ẹ o mi ní kán lọ wẹgbẹ́ o ṣùgbọ́n níbi àjò kan ìkejì àlè gbogbo ọ̀nà tí wọ́n bá mọ̀ ló fi yẹ kán dúró tọmọ yẹn because ògo lọmọ yẹn ògo ìdílé kan dẹ̀ ògo àgbáyé gan ni kò ń ṣògo ìdílé wọn nìkan ògo àgbáyé ni mo dẹ̀ wí lórúkọ Olúwa ọmọ yẹn ò ní sọnù lójijì. Ìyá wa ìbò Ọ̀ṣun ń bọ̀ ní on the 15 tó ń bọ̀ lọ́nà yìí ẹ bá a sọ̀rọ̀ lé lórí. Lórúkọ Jésù yóò dára fún wa ṣé rí àwọn ará Ọ̀ṣun ó yẹ kí wọ́n gbà fún ẹni tó bá yẹ kán gbà fún bẹ́ẹ̀ ni ó yẹ kán gbà fún ẹni tó yẹ kán gbà fún ni mo fojú wò ó ní ìlú Ọ̀ṣun yẹn ìtàjẹ̀sílẹ̀ ti pọ̀ jù wọ́n kàn ń pààyàn bí ẹran ni nítorí ìbò Ọlọ́run dẹ̀ ti mọ̀yàn tó fẹ́ wọlé wọ́n pààyàn wọn ò pààyàn ẹni tó máa wọlé gan ti mọ́ra ẹ̀ so why kí wọ́n gbà fún ẹni tó bá yẹ kán gbà fún ẹni tó bá yẹ kán gbà fún tí ìlú wọn fi máa tùbà tó máa fi tùṣe tí ló yẹ kán gbà fún kán sọ̀rẹ́ńdà pátápátá. Ìyá wa kí lẹ ní fáwọn ará lílé ni. Lórúkọ Jésù yóò dára fún wa ó gbàdúrà fún gbogbo ojú tó ń wò mí lórúkọ Ọlọ́run Ísírẹ́lì bó o ṣe rí mi wò ní ọ̀sán yìí ìdáwọ́lé ẹ lọ́sẹ̀ yìí máa yọrí sáyọ̀ bó o ṣe rí mi wò ẹnìkan máa wo àwòrán yìí o ẹnìkan máa rí mi ibi tó o ti ń kanlẹ̀kùn tó o ti ń rí ìjákulẹ̀ ń bẹ̀ yẹn nínú oṣù kẹjọ yìí lórúkọ àwọn tó rán mi níṣẹ́ o máa bá ògo pàdé níbẹ̀ Ọlọ́run ò kájò Ọlọ́run ò kájò Ọlọ́run ò ní ká má tọ́jú ara wa wò ó lo ètò ìwà táyé ń ṣe tó wá lọ ń gbòòrò ṣáyé yẹn máa padà lẹ́yìn ẹ̀ wọn ò lè padà wọ́n daṣẹ́ ẹrú ó wá lọ ń gbòòrò sórí ṣé yẹn ló fẹ́ túnṣe ẹ̀ ṣe. Àwọn kan ò gan ọ̀nìyàn lè lò tí ayé bá tọ́ bọ̀rọ̀ yàn àbáwọn kan báyẹn gbà tẹ́ ní ẹ̀ta yẹn ṣe tó ń gbòòrò ṣòro ò lè ṣiṣẹ́ fún àwọn kan báyẹn. ẹ ṣe olóòtú mi lóròró ò lè ṣiṣẹ́ o ṣùgbọ́n ó ní stéèjì tó ròró lè ṣiṣẹ́ dá ẹ má jẹ́ àtúnra wa ẹ má jẹ́ àtúnra wa ókè ń sìn ẹni tíṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ bóyá airport ló ti ń ṣiṣẹ́ iṣẹ́ bọ́ lọ́wọ́ ẹ̀ ó wá lọ síwájú wòlíì wá ní kó gbòòrò sórí ṣé yẹn ló fẹ́ gbaṣẹ́ ẹ̀ padà fún ẹ àbí kó o ṣe ètò gidi kó o lo àjò gidi sára àwọn tó fi ẹlẹ̀ tán ní tó lé ẹkú òǹbí iṣẹ́ yẹn ẹnu tí kinní kan fi bú òòṣà ló máa fi lọlẹ̀ ẹnu tó fi lé ẹkú òǹbí iṣẹ́ yẹn ẹnu yẹn ló fẹ́ fi pè é padà o ìyẹn tó bá lè ṣáájú sọ̀rọ̀ rẹ̀ Ọlọ́run ò kájò ẹ wo àwọn èèyàn kan máa ń tẹ̀yàn bá ń ṣe yàrá òkú máa ṣe yàyàsẹ̀
téèyàn bá ń gbìyànjú tó bá ń gbìyànjú èèyàn ètè bọ́ sójú ọ̀nà ṣùgbọ́n tó bá gbìyànjú tó wà lójú kan náà bí mo ṣe wà ìwòlíì ni mí mi ì lè ní káwọn ọmọ ìjọ mi má lu ètò ẹ lu ètò káyé yín ó kúrò lójú kan náà bẹ́ẹ̀ ni ẹ lu ètò ẹ lu ọṣẹ gidi káyé yín ó kúrò lójú kan náà kẹ́ ẹ kó sọ́wọ́ aláàánú tó bá fà yín lọ́wọ́ sókè kí wọ́n ní káwọn ọmọ ìjọ mi má lu ètò wọ́n máa rùn pa ní tí bá ní ẹ má ṣiṣẹ́ ókè ń sìn ayé afẹ́ ṣàjọ̀dún gbé 100,000 lẹ̀ kó wá ní àpò sí kankan kó máa fọ́ nura ìgbà tí òòrè tó gidi lò bu ọṣẹ sórí lu ètò kó o lè já sójú ọ̀nà téèyàn bá lu ètò olóòtú ẹ máa tètè débi tẹ́ ń lọ àdúrà ń gbà o ṣùgbọ́n àdúrà máa ń slow àdúrà máa ń slow. ètò àtàdúrà èwo ló wá yẹ kí èèyàn gbájúmọ́ jù. ẹ ṣe méjèèjì ni sà papọ̀ méjèèjì ni méjèèjì máa rọra wọn lọ́wọ́ ni ṣe mọ̀ pé ìfọwọ́sowọ́pọ̀ téèyàn bá fọwọ́ wẹ́wọ́ báyìí ọwọ́ máa mọ́ tẹ́ ẹ bá ń gbàdúrà ẹ lu ètò ní ìsìn mo fẹ́ lọ ìlú òyìnbó wọ́n dá mi padà lẹ́ẹ̀kín torí wọn ò ní dé mi padà ń kórìíta orúkọ Jésù wọ́n dá mi padà lẹ́ẹ̀kíní kí wọ́n á ní àdúrà nìkan ló fẹ́ ṣe yẹn ó sọ̀rọ̀ àdúrà nìkan olóòtú máa ṣètò ẹ lu ètò gidi ẹ lu ọṣẹ ẹ lu ṣẹ ẹ̀yọ́nú ẹ lu ṣẹ àánú ókè sí ẹni tí wọ́n kórìíra ẹ̀ ṣáàdúrà ló máa mú kórìíra kúrò ńbẹ̀ àdúrà kan ló fẹ́ mú kórìíra tì lára kúrò ńbẹ̀ ètò ló máa mú kúrò ńbẹ̀ ókè sí ẹni tí tó ń gbé sàtífíkẹ́tì káàkiri tí ò ríṣẹ́ gbà ó dẹ̀ ti gbàdúrà kọ́ náà ni kí ló kù tó máa ṣe ìgbésẹ̀ ló kù kí ni ìgbésẹ̀ tó máa gbé ó máa ṣètò ní o tó bá ṣe ètò gbogbo ibi tó kiri sàtífíkẹ́tì dé tí wọ́n ti pààrọ̀ orí ẹ̀ tí wọ́n ti gbórí ẹ̀ kúrò ńbẹ̀ yẹn nígbà tó bá padà gbé sàtífíkẹ́tì ẹ̀ lọ́bẹ̀ ó ti wẹ ọṣẹ ìtúwọ́ ó ti wẹ̀ túwọ́ kúrò lára nígbà tó wẹ̀ túwọ́ ó ti lo ṣẹ́ ìyọnu sára dáadáa ṣe lọ́nà ibi tó gbà kọjá tí wọ́n ti ríran rí yẹn tó jẹ́ pórí olórí náà rí lórí ẹ̀ yẹn nígbà tó bá padà síbẹ̀ wọn tó bá hijack ẹ̀ wọ́n máa jà sí ni pé àyírọ́ company bí la ti fẹ́ gbà torí pé iṣẹ́ dùn lára ni bí ṣé ò bá dùn yàn lára ló kí má tàn yín ojú kan lèèyàn fẹ́ wà bí wọ́n nìkan bá ní ẹ má lu ètò ẹ má tanra yín ẹ lu ètò mo sọ fáwọn ọmọ ọjọ́ mi lu ètò káyé ẹ lè dá o àdúrà ń gbà lóòótọ́ ṣùgbọ́n mi ní kẹ́ ẹ má ṣètò torí èmi gan ń ṣe ètò ẹ gbọ́ sà èmi fúnra mi ń ṣètò mi wà lè nìkan ọmọ ọjọ́ mi má lu ètò mò ń sọṣẹ́ mò ń ṣòróró kò sí nǹkan tí mi kì í ṣe nǹkan tí wọ́n bá gbé wá la fẹ́ fi wò ó ẹ gbọ́rọ̀ mi sà lórúkọ Jésù ogun ò ní borí wa ìjì ayé ò ní jà wá sà. yá wa ẹni pé tó da àdúrà da tí wọ́n wá fẹ́ ṣètò àwọn ètò ogun wọ́n lè pè é fún torí àwọn àlèmí máa ń fọ́ ní agọ́ pè é pé mo fẹ́ ṣe kan báyìí àwọn kan ló lè pè é fún. gbogbo ètò Ọlọ́run ló ní gbogbo ẹ̀ lọ́wọ́ o ní ìsìn èèyàn fẹ́ ṣiṣẹ́ ẹ̀yọ́nú o fẹ́ ṣiṣẹ́ kó o rá láàánú tó dájú o fẹ́ ṣiṣẹ́ ọ̀nà ńlá tó dájú ṣùgbọ́n Ọlọ́run dájú ju gbogbo ẹ̀ lọ o fẹ́ ṣiṣẹ́ kọjá ẹ yá ìwọ tí wọ́n ti da òkúta sídìí ọjà ẹ for example wọ́n da eṣinṣin ọdẹ sídìí ọjà èèyàn kan eṣinṣin ọdẹ ṣáàmì eṣinṣin ńláńlá dúdú yẹn wọ́n dà sídìí ọjà ẹ̀ o wá gbòòrò lọ fi wọn òkúta ayérayé ni sà tó o bá wá nǹkan kó o bù wọ́n lẹ́ǹbẹ̀ ẹ má jẹ́ ntàn yóò tàn wọ́n ò ní rọ́jà tà yóò kàn máa rí páwọn tó jọ múlẹ̀ tira wọn wọ́n ti lọ mọ́hun lẹ́gbẹ̀ẹ́ yóò padà fi gbá wọlé ni nígbà tí ò bá tà tí gbèsè bá gorí ara wọn so ẹ jẹ́ ká ṣètò kí gbèsè ayé wa lè sùn síwájú ọṣẹ àánú ń bẹ òróró àánú ń bẹ omi ń bẹ ọṣẹ awọ́rò ń bẹ ọṣẹ ìtajà ń bẹ ẹni fẹ́ lọ ìlú òyìnbó tí wọ́n ń dá padà pẹ̀lú àṣẹ Ọlọ́run iṣẹ́ ẹ̀ wà ńlẹ̀ ẹni fẹ́ gbàwé ìgbélú tó ti náwó iṣẹ́ ẹ̀ wà ńlẹ̀ tó dẹ̀ jẹ́ pé kò sí ni kì í bá tí Ọlọ́run ló dájú gbogbo ẹ̀ lọ o fúnra wọn náà máa pè é pé kó wá gbà àbí ẹni tó ti náwó lórí ìwé tó ti wà bẹ́ẹ̀ láti bí 17 years tí ó ìdẹ̀ríwé ìgbélú ṣáà ní ìgbàdúrà gbà ni ó ti gbàdúrà nǹkan tó wá kù ní kó náà fi support ẹ̀ kó lè rí gbà kó lè tẹ́ lọ́wọ́ lórúkọ Jésù yóò dára fún wa mo súre fún gbogbo wọn tó ń wò mí tó ń gbọ́ ohùn mi bí Ọlọ́run ti ń bẹ láàyè tí ẹ̀mí rẹ̀ wà lọ́sẹ̀ yìí ìkóríta tí ogun ìdílé rẹ̀ já ẹ sí tọ́rọ̀ rò páwọn ti gbàgbé rẹ̀ síbẹ̀ ọba tó ní àkókò yìí ó máa fà ẹ́ jáde ẹ gbọ́ ẹnìkan máa rí àwòrán yìí áńgẹ́lì yẹn sọ fún mi pé ìbejì ni níwájú àdániwáyé áńgẹ́lì wípé ìbejì lẹ́ni yìí o ẹ̀mí ọ̀run sọ fún mi pé ìkan nínú àwọn ìbejì méjèèjì oníbísí ni ó ń wojú Olúwa ẹ gbọ́ ohun yìí májẹ̀mú ní sọ fún ẹ pé lọ ta ìbejì lọ́rẹ pẹ̀lú aṣọ tuntun méjì
bọ́ba agbára ṣe ń sọ fún mi nìyẹn o ìbejì làwọn méjèèjì ẹ gbọ́ ìkan ti bímọ ìkejì ò tí ì bí ó ń wojú olúwa ẹ̀mí ọ̀run ní sọ fún ìránṣẹ́ yẹn pé kó lọ ta àwọn ìbejì lọ́rẹ kó dẹ̀ máa kó àwọn ọmọ kéékèèké kó máa kó wọn lẹ́nu jọ lórúkọ Jésù ogun ò ní jà wá ìyẹn kọjá sápá abẹ ẹ rí ìbò Ọ̀ṣun àwọn ará Ọ̀ṣun nílò láti kíyèsára dáadáa o torí ẹ̀jẹ̀ aláìṣẹ̀ wọ́n ti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ gan-an wọ́n ti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ wọ́n nílò láti kíyèsára dáadáa kó má jẹ́ pé ẹni máa túlù wọn ṣe ọwọ́ ara wọn náà fi máa lè dànù o bẹ́ẹ̀ ni ṣe rí gọ́vnà Adeleke bàbá yẹn wọ́n try wọ́n try gan o wọ́n try lóòótọ́ mi kì í sọmọ Ọ̀ṣun o mi ń sọmọ Ọ̀ṣun o ṣùgbọ́n mò ń gbàdúrà pé kí màá yẹn wọlé ṣe mọ̀ pé ọmọ Ìbàdàn lèmi èmi ń sọmọ Ọ̀ṣun ṣùgbọ́n mò ń gbàdúrà wípé kọ́lọ́run jẹ́ kí màá yẹn wọlé káwọn ará Ọ̀ṣun kán gbà láfíà nílùú wọn kán jẹ́ kó gun omi kí bàbá yẹn gan lè ráyè ṣiṣẹ́ ibi tó ṣe dé yẹn kán lè jẹ́ kó ráyè tẹ̀síwájú kán jẹ́ kó gun omi lórúkọ Jésù ìjì ayé ò ní jà wá mo ní ìjì ayé ò ní jà wá ìjì ayé ò ní jà wá ẹnìkan máa rí àwòrán yìí ilẹ̀kùn tó kàn lọ́sẹ̀ tó kọjá yẹn tó bá ìjákulẹ̀ pàdé ń bẹ̀ lọ́sẹ̀ yìí gangan àánú máa tibẹ̀ jáde fún ẹ mo ní lórúkọ Olúwa àánú á tibẹ̀ jáde ẹ ṣètò ẹ má dúró sójú kan ẹ ṣètò ẹ má jẹ́ káyé yín ó wà lójú kan ẹ jáde sí gbangba òun wáṣẹ́ òjókòó sínú ilé ṣé inú ilé yẹn ló sì fẹ́ ríṣẹ́ gbà ebi á pa ṣégèsò ń tàn lára ẹni tó ń wáṣẹ́ tó wá déjúmọ́ nú ilé ṣéṣe máa wá bẹ́ẹ̀ nú ilé ni bẹ́ẹ̀ ọ̀rọ̀ ayé òde òní ṣe rí o ẹ jẹ́ á ṣètò ẹ jẹ́ á lo ọṣẹ ẹ jẹ́ á lo ṣẹ́ ẹ gbọ́ Yorùbá ẹ jẹ́ á lo ṣẹ́ bọ́ọ̀rọ̀ èèyàn bá jẹ má sì jẹ́jẹ́ kó jẹ́ kọ́nù ẹ̀ là tó bá ní olóògùn gbogbo wa lolóògùn ṣé ẹ má yẹ ká máa pretend lábẹ́ ẹ̀rọ ẹ gbọ́ sà ẹ má yẹ ká máa pretend lábẹ́ ẹ̀rọ kò sẹ́ni tí ò kì í ṣe olóògùn ẹ̀ ń jẹ́ fún àbẹ́ kì í jẹ́ fún ẹ̀ ń jẹ wédú àbẹ́ kì í jẹ wédú àwọn tó ń jẹ láǹbẹ̀ ń bẹ̀ kí la wá ń sọ what are we saying ugu yẹn kò ń ṣoògùn àwọn nǹkan tá à ń jẹ yẹn kò ń ṣoògùn gbogbo wa lolóògùn nǹkan tó bá máa mú ayé wa tẹ̀síwájú ẹ jẹ́ ká ṣe tó bá lolóògùn níyín olóògùn níyín tó bá ní kérúbù olóògùn ni wá bẹ́ẹ̀ ni olóògùn ni kérúbù wọ́n lè yan kérúbù olóògùn làwọn kérúbù yẹn olóògùn ni wọ́n gbogbo wa lolóògùn because tẹ́ ẹ bá jẹ́ gbangba ń sìn tó ní pé ohun òkìkí yẹn boom gan wọ́n ní ogun ẹ̀yẹn ṣiṣẹ́ wọ́n lè ní wòlíì ẹ̀yẹn gbóná wọ́n tẹ̀lé babaláwo ẹ̀yẹn ṣe kinní kan oríṣiríṣi and so on ẹni tó bá lè ṣoògùn owó káwọn náà lọ ṣoògùn òsì ẹ jáde sọ̀rọ̀ ara yín lórúkọ Jésù a ò ní ṣàṣetì. yàrá tá a bá fẹ́ kọ̀ sí bá la ṣe kọ̀ sí. WhatsApp number mi ni 081 644 9311 081 644 9311